ìjìyà mẹ́fà tí ilé asòfin àgbà wé mọ́ Natasha lọ́rùn tí wọ́n fi ní kó lọ rọ́kún nílé fún oṣù mẹ́fà. ilé asòfin àgbà ìlú Àbújá ti ní kí asòfin Natasha Akpoti-Uduagha tó fẹ̀sùn kan ààrẹ ilé asòfin Godwin Akpabio fáwọn ẹ̀sùn àṣemáṣe tó fi máa nínáwó ìbálòpọ̀ sí òun lọ́nà àìtọ́ láti rọ́kún nílé o fún oṣù mẹ́fà gbáko ní ọjọ́rú Wednesday tí í ṣe ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2025 yìí ó mà ní ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìwà ní ilé asòfin àgbà ó mà ló mà ṣe àgbéyẹ̀wò ìwé ẹ̀sùn tí Natasha tó mà tẹ́ pẹpẹ rẹ̀ síwájú ilé náà lórí àwọn ẹ̀sùn tó fi kan Akpabio níbi ìgbẹ́jọ́ náà ń làwọn asòfin náà ó ní wọ́n mà ti da ẹ̀sùn tí Natasha mọ̀ pé tako Akpabio nù bí wọ́n ṣe ní ó mọ̀ kọ̀ láti tẹ̀lé òfin àtìlànà ilé asòfin tó rọ̀ mọ́ gbígbé ìwé ẹ̀sùn kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday ó mà ní ìgbìmọ̀ náà òun ló wá gbé àbọ̀ ìwádìí wọn kalẹ̀ níbi ìjókòó ilé o tí wọ́n sì ka gbogbo ìjábọ̀ àti ìpinnu ìgbìmọ̀ náà lórí àwọn ẹ̀sùn tí Natasha tó mà gbé síwájú wọn o alága ìgbìmọ̀ náà sẹ́nitọ̀ Neda Emazuen nígbà tó ń ka ìjábọ̀ ìgbìmọ̀ náà sí etígbọ̀ ilé o ó mà sọ wípé àwọn mà pinnu láti ní kí Natasha kó lọ rọ́kún nílé fún oṣù mẹ́fà gbáko. Emazuen ó ní Natasha mọ̀kọ̀ láti tẹ̀lé òfin ilé asòfin Senate Standing Rules ọdún 2023 èyí tó fi dójú ti ààrẹ ilé asòfin àti ilé asòfin lápapọ̀. alága náà wá sọ pé ohun tó lè mú àwọn mú àdínkù bá ìjìyà rírọ́kún nílé fún oṣù mẹ́fà tí wọ́n fún Natasha òun ni tí Natasha bá tọrọ àforíjì lọ́wọ́ ilé asòfin fún àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nípa kíkọ ìwé sílé o láti tọrọ àforíjì. bákan náà ó ní wọ́n ní kí wọ́n ti ọ́fíìsì rẹ̀ pa fún gbogbo oṣù mẹ́fà tí yóò fi wà nílé náà. bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé kò ní owó àti àwọn àjẹmọ́nú tó wà fún òun àti àwọn ìṣẹ́ tó wà lábẹ́ rẹ̀ fún oṣù mẹ́fà náà. ilé asòfin àgbà náà wọ́n wá sọ pé ó ṣeé ṣe o kí ilé asòfin bu ojú àánú wo Natasha tó bá kọ ìwé àforíjì sí ilé kí oṣù mẹ́fà náà tó pé o. lẹ́yìn ìjíròrò lọ́kọ̀ọ́jọ̀kan ààrẹ ilé asòfin àgbà Godwin Akpabio ó kéde pé kí Natasha kó lọ rọ́kún nílé fún oṣù mẹ́fà lẹ́yìn tí ọ̀pọ̀ àwọn asòfin faramọ́ ìpinnu náà. àwọn ìjìyà tí ilé asòfin fún Natasha rèé: àkọ́kọ́ ni wọ́n ní kó wà ní ìgbélé fún oṣù mẹ́fà. ẹlẹ́kejì wọ́n ní kí ọ́fíìsì rẹ̀ kó wà ní títìpa o fún oṣù mẹ́fà. ẹlẹ́kẹta wọ́n ní wọn kò ní san owó oṣù fún Natasha fún oṣù mẹ́fà tó fi máa wà ní ìgbélé. ẹlẹ́kẹrin wọ́n ní kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn rẹ̀ fún oṣù mẹ́fà. ẹlẹ́karùn-ún wọ́n ní kò gbọdọ̀ súnmọ́ ilé asòfin fún oṣù mẹ́fà tó fi máa wà ní ìgbélé o. pàǹbárí rẹ̀ wọ́n ló gbọdọ̀ kọ̀wé láti fi tọrọ àforíjì lọ́wọ́ ilé asòfin kó tó wọlé. wọ́n ní kíni tó ti ṣẹlẹ̀ ṣáájú ní ogúnjọ́ oṣù kejì ọdún 2025 ó ní gbàgbós láàrin Natasha Akpoti-Uduagha àti ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Godwin Akpabio nígbà tí Natasha tó máa fa ìbínú yọ pé wọ́n mú àyípadà bá ibi tí òun jòkó sí láì sọ fún òun ó fi ìbínú sọ̀rọ̀ débi wípé Akpabio sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti sin Natasha jáde kúrò ní ilé asòfin ní ọjọ́ náà. àmọ́ táwọn asòfin mìíràn tí wọ́n dá sí ọ̀rọ̀ náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ó ní Natasha ó mà ló mà kópa o níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Arise TV níbi tó ti fẹ̀sùn kan Akpabio pé ó fẹ́ ṣe àṣemáṣe pẹ̀lú òun ó nítorí òun kò mà gbà láti bá Akpabio ṣe àṣemáṣe náà òun ló ṣe dúnkokò mọ́ òun o tó sì ń kọdí gbogbo nǹkan tí òun bá fẹ́ ṣe nílé asòfin. Akpabio jiyàn àwọn ẹ̀sùn Natasha yìí tí ìyàwó rẹ̀ Ekaete Akpabio náà tó sì wọ́ Natasha lọ sí ilé ẹjọ́ pé ó fẹ́ ba ọkọ lórúkọ jẹ́. ẹ̀wẹ̀ ọkọ Natasha náà Emmanuel Uduagha òun náà ni òun wà lẹ́yìn ìyàwó òun o lórí àwọn ẹ̀sùn tó fi kan Akpabio. kọ́lọ̀ ọ̀bẹ Elédùmarè kó ṣàṣàánú. àdúrà gbọ́ Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. a gbàgbé láti bá wa tẹ bell láti lè máa ráwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tẹ́ ẹ bá ti subscribe tán. àdúrà gbọ́ Olúwatóyìn ló ń jábọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣé pọ̀ o tẹ́ ẹ ń wò kàn nìyí kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè.